ẹ̀yin èèyàn lé gist tá à ń gbọ́ tí ó ń lọ lọ́wọ́ ó ní lórí. ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa wọ́n lọ bínú wọ́n ní wọ́n dẹ̀ pé kábíyèsí wípé tí kábíyèsí ò bá rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ ọmọ tó sọnù yìí wípé òun bọ̀ wá já bá kábíyèsí ní ibi tán lọ torí wọ́n ní kábíyèsí ò sí nílé wọ́n ní wọ́n lọ sí Imo State wọ́n ní ọ̀dọ̀ àwọn elder ló ti sọ yìí nígbà tí ó lọ sí inú ààfin. ṣe mọ̀ pé a sọ fún yé wípé àǹtí wa ó lọ sí store láti lọ ra àwọn nǹkan kan wọ́n ní bodyguard ẹ̀ dẹ̀ tẹ̀lé lọ́bẹ̀ wọ́n ní ẹrù tó fẹ́ gbé tó fẹ́ shopping tó fẹ́ ṣe wọ́n ní ó pọ̀ gan wọ́n ní so ó ní kí bodyguard yẹn kó tẹ̀lé ò wọlé wọ́n ló wá fi ọmọ sílẹ̀ nínú mọ́tò ọmọ cousin ẹ̀ tó wá láti òkè òkun wá bá ṣe ọlúdé wọ́n nígbà tó bá jáde wọ́n ní wọ́n rí ọmọ yẹn ẹ̀yin èèyàn lé ní inú mọ́tò abiyamọ ní gbogbo wa kò sí ẹni tó máa gbọ́ ọ̀rọ̀ ọmọ tí ò ní pariwo so wọ́n nígbà tí ó dẹ̀ jáde tí ò rí ọmọ wọ́n ní gbogbo ibi tó yẹ kó wá ọmọ yẹn ló wá ọmọ yẹn lọ tí ò rí wọ́n ní bí ó ṣe lọ sí ọ̀dọ̀ àǹtí wa nìyẹn wọ́n ní ìgbà tó dé olórí quarters èyí tí kábíyèsí rà fún wọn tó ń gbé wọn ní kò sí níbẹ̀ wọ́n ní cousin ẹ̀ nìkan ló wà ńbẹ̀ wọ́n ló bẹ̀rẹ̀ sí í pariwo wípé ibi tó bá wà kó wá wípé ọmọ tó sọnù wípé ó ní láti mọ̀ nípa ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yìí di wàhálà lórí ọ̀rọ̀ ọmọ yìí wọ́n ní bí ó ṣe gba pálàsẹ kábíyèsí lọ nìyẹn tó lọ sọ fún àwọn elder nípa ẹ̀ wọ́n ní ó dẹ̀ kan kábíyèsí lára wípé ibikíbi tí kábíyèsí bá wà ó máa lọ bá kábíyèsí ń bẹ̀ òtòrò nídìí kí kábíyèsí dá sí ọ̀rọ̀ yìí wípé nítorí pé ọ̀rọ̀ ọmọ yìí ó ṣe pàtàkì fóun láti rí i ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. wọ́n ní bí àǹtí wa bó ṣe ní òun máa lọ bá kábíyèsí ní Imo State nìyẹn wípé nítorí wọ́n ní láti dá sí ọ̀rọ̀ ọmọ tó sọnù yìí torí wọ́n ní inú mọ́ ibi tí wọ́n ti lọ ra nǹkan ni ọmọ yìí ti disappear nínú mọ́tò bí ọmọ yìí ṣe disappear nínú mọ́tò àmọ́ ta ló gbé ọmọ àmọ́ ṣọmọ jáde fún rẹ̀ ṣórìn lónìí àmọ́ ṣáwọn èèyàn kan ni wọ́n fẹ́ẹ́ fi ọmọ yìí gba ransom ni àmọ́ ẹ̀yin náà mọ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àfi kí Ọlọ́run kó ṣàánú wa ní ìlú Nàìjíríà so ìtorí ẹ̀ ni àǹtí wa ló fi fara ya tí wọ́n fẹ́ mọ àwọn tí ó ṣiṣẹ́ ibi yìí nítorí pé ọmọ ọlọ́mọ ọmọ cousin wọn àwọn kan náà bí fúnra wọn ó já wọn gan-an bí ara ta wọn ara abiyamọ ní gbogbo wa ara ọmọ ata ẹni tó bá jẹ́ abiyamọ
ìtorí ẹ̀ ni wọ́n fi ní tí kábíyèsí ò bá dá sí ọ̀rọ̀ yìí àwọn ń bọ̀ wá já bá wọn ní Imo State tí wọ́n lọ bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Ṣùgbọ́n tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ará ilé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á yọrí sí rere o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀. Ẹ má gbàgbé kí ẹ kàn sí wa ní Mashola Gist TV tí ẹ bá ní ìpolówó ọjà. Ẹ dẹ̀ má gbàgbé kí ẹ fún fídíò yìí ní thumbs up. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all. Happy new month to you all.